Àjíṣe bí Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Àjíṣe bí Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ìpẹ̀kun ọba Aláàfin gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Ọba Abímbọ́lá Owoade I àkọ́kọ́. Ó jẹ́ ọba tó nífẹ̀ẹ́ ìfúnmẹ́wàá, tó nífẹ̀ẹ́ ara ní, tó nífẹ̀ẹ́ ara oko. Lásìkò Ajinde yìí, Ayaba ni wọ́n wá sójú kábíyèsí nítorí pé wọ́n ń ṣe àwọn ètò kan lọ́wọ́ lórí ọ̀rọ̀ Ajinde yìí náà ni. Wọ́n á ní lórúkọ Àjíṣe bí Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá Aláàfin ẹnì pé kọ̀ọ̀kan. ó ṣe pàtàkì fún wa láti wá ṣe àbẹ̀wò sí state hospital. Ká wá ní farakínra pẹ̀lú àwọn èèyàn tó wà ní hospital. Wọ́n sì wá ṣe bàbá jẹ́. Nígbà tá a bá dé ward, Ayaba àwọn náà ni wọ́n máa bá àwọn èèyàn wa sọ̀rọ̀ ní ọ̀hún lórúkọ kábíyèsí. Ṣùgbọ́n mo kàn fẹ́ yànnàná tó gbé wa wá sí àyè láàárọ̀ yìí wípé kábíyèsí wọ́n nífẹ̀ẹ́ Ọ̀yọ́ débi wípé wọ́n ní àsìkò Ajinde yìí sẹ́ àwọn gbọ́dọ̀ ní ìfọwọ́kàn fún àwọn tí wọn ò ní orí ọ̀fẹ́ láti máa ṣàjọyọ̀ báwọn yòókù ti ṣàjọyọ̀. Ọba lọ́wọ́ bá wọn ṣàjọyọ̀ ní ọ̀dọ́wọ́ ní ìyá wa. Owoade níjọ. Olórí Aláàfin làgbà ọba, Ìlú Ọ̀yọ́ ọba ni ó sì lè tó. Ẹ̀sìn iwájú tó lọ lórí, Ọ̀yọ́ tó wọ́pọ̀ ká gbé lọ síwájú. Abawakalẹ̀ lágbára Ọlọ́run. Olúwa ṣeun. She's so pretty. Just like the mom. Olúwa ṣeun. Gbàwọlé ìtawá fìfẹ́ hàn gbogbo àwọn gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ̀ pé àsìkò ọdún la wà yìí. Nítorí kíkọ tàbí òmíràn àwọn èèyàn kan wà tó jẹ́ pé bá wa wà níta bá wa ṣe tó bá ṣe é àwa mú ìfẹ́ yẹn àkàgbé wá bá wọn ibi tí wọ́n wà pé ká lè fi hàn yín wípé ìfẹ́ yín wà lọ́kàn wa àjẹgbàgbé ẹnì kọ̀ọ̀kan pé Ọlọ́run ò gbàgbé ẹnikẹ́ni nínú wa o pé ṣùgbọ́n ká mú ìfẹ́ yẹn ká wá fi hàn yín ní ilé ìwòsàn tẹ́ wà wọ́n dẹ̀ ní kí n ṣàdúrà fún gbogbo ẹni tó wà ní ilé ìwòsàn ní àìpẹ́ láì jìnnà Ọlọ́run á ṣe gbogbo yín á tún dìde lórí ẹsẹ̀ yín gbogbo àwọn tí ara wọn ò dá Ọlọ́run á fún wọn ní àlàáfíà tó péye Ọlọ́run á tún omi ara wọn ṣe á tún ẹ̀jẹ̀ ara wọn ṣe á tún iṣan ara wọn ṣe á tún egun ara wọn ṣe pé ohun gbogbo á bọ́ sípò ohun gbogbo á dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe déédéé lára wọn wípé láìpẹ́ láì jìnnà ẹ̀ tún fi ẹsẹ̀ yín wọ́n á tún fi rìn jáde nílé ìwòsàn yín nínú ayọ̀ àti àlàáfíà láàyè àti láàyè ara lágbára Ọlọ́run wọ́n ní kí n dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o wọ́n lọ́kàn wọ́n dẹ̀ wà lọ́dọ̀ yín wípé àwọn ń gbàdúrà fún yín àwọn dẹ̀ mọ̀ pé láìpẹ́ láì jìnnà Ọlọ́run á gbàdúrà lórí. Tọkàntara àti ṣe bí Ọ̀yọ́ láàárín Ọ̀yọ́ ò gbọ́dọ̀ ṣe bí olùkọ́ máa fọwọ́ mi pẹ̀lú ìmọ̀ ọgbọ́n orí mi pẹ̀lú èrò gbogbo ìlú tàbí gíga. Ìlú Ọ̀yọ́ ìlú ọlọ́lá, ìlú Ọ̀yọ́ ìlú ọlọ́ba, ìlú ọlọ́gbọ́n ìlú ọmọràn, ìlú tọ́lọ́run ṣe ní pàtàkì, ìlú tọ́lọ́run yọ́nú sí.
like you said, with all the problems we are facing in the country, firstly, I want to believe nowhere is perfect. To God's glory, we've lived outside the country for over 20-something years. They have their own issues, they have their own problems, they are not perfect. So nowhere is perfect. And I want to believe same thing in Nigeria, we are work in progress. Things will get better. But how? It has to start with us. So what are we doing as an individual to make the country better? We're not talking about the government alone. We're not talking about what the state or the governor or the president can do for us. It starts with me. It starts with you. So what are the things that we can put together? What are the things that we can do as an individual to make our country better? We have to be intentional about it. For us to get a better country, we all have to be ready to make it better, to make it a better place for you and I, and for our children that are to come. So like I said, let's keep on praying for Nigeria, let's try our own best, and let every individual buckle up to make Nigeria a better place. We are so blessed in this country. God has given everything to us. In fact, there are so many countries in the Western world that are not as blessed as Nigeria, and they are still thriving well, they are doing better. So what are we lacking? Why do we find ourselves in this place? It has to do with you and I. It begins with you and I. So apart from what the government can do for the country, what can you do for your country? What can I do for the country? Part of the things that we as a person, as a family, thought we can do to make Nigeria better, that's one of the reasons why we are here today. We left the comfort of everything that we have to come and serve, to come and give back to the community, because we believe that service to humanity is the best gift of life. So likewise, I want to believe Nigeria is a work in progress. We'll get there by the grace of God. We'll get there. But it starts with you, it starts with me. We all have to put our effort and hands together to make Nigeria a better place. What is the motive behind this good gesture? Say again? What's our motive behind this good gesture? Oh, yes, like I said before, service to humanity is the best gift of life. And for this institution, for this empire, it is not only for the rich, but it is for everybody. Like I mentioned, we are giving back to our community. It is not the amount of money you have in your bank account that matters, but how many lives that we can touch. That èèyàn mélòó la lè fi ọwọ́ tọ́, kì í ṣe iye owó tá a nílò, òun kọ́ ló ṣe pàtàkì, but ayé èèyàn mélòó la lè fọwọ́ tọ́. Kò dìgbà tá a bá tó ní owó tó pọ̀ ká tó lè ṣe fẹ́yàn. Nínú díẹ̀ tá a bá ń ṣe fún ọkùnrin, tá a ṣe fún obìnrin, tá a ṣe fún ọmọdé, tá a ṣe fún àgbàlagbà, tá a ṣe fún ọ̀dọ́, tá a ṣe fún èwe, a ní ìgbàgbọ́ wípé ó máa fọwọ́ tó ayé wọn ní ìdí kan tàbí ní òmíràn. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé ọdún Àjíǹde là ń ṣe lọ́wọ́, inú wa gbogbo wa ń dùn, gbogbo wa ń yayọ̀, ṣùgbọ́n àwọn kan wà tí wọn ò lè bá wa yayọ̀ yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe fẹ́ nítorí ìdí kan tàbí òmíràn, bóyá nítorí pé wọ́n ṣàìsàn tàbí torí pé wọ́n wà ní àìlera tàbí torí ìdí kan tàbí òmíràn. Òun la ṣe wá wò wípé báwo la ṣe lè múnú wọn dùn, kí la lè ṣe láti lè fi wọ́n lọ́kàn balẹ̀ wípé ọkàn wa wà pẹ̀lú wọn, a dẹ̀ ń gbàdúrà fún wọn. Torí ẹ̀ la ṣe wò wípé òkè nínú ayẹyẹ Àjíǹde tá à ń ṣe lọ́wọ́ yìí, gẹ́gẹ́ bá ṣe mọ Àjíǹde pé Ọlọ́run wá fi ara ẹ̀ sílẹ̀ láti fún ikú ẹ̀ṣẹ̀ tí ò mọ̀dí, ó fi ìfẹ́ yẹn hàn fún wa, làwa náà ṣe wò pé irú ìfẹ́ bẹ́ẹ̀ káwa náà gbé dìde ká lọ bá àwọn tí wọ́n ṣe àìlera láti fi irúfẹ́ bẹ́ẹ̀ hàn sí wọn, láti jẹ́ kó mọ̀ wípé ọkàn wa wà pẹ̀lú wọn, a dẹ̀ ń gbàdúrà fún wọn láti lè fún wọn ní ẹ̀bùn ráńpẹ́ láti lè múnú tiwọn náà dùn fún àsìkò yìí. Thank you so much. Ẹ ṣé wá dúpẹ́. Ẹ ṣé. Àti ṣe bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ọ̀gá mi mọ̀jà àjọgàjọ ọ̀rọ̀ náà. Ǹjẹ́ ọ̀nà àbáyọ wà fún àwọn aráàlú? Kí ló dé tá a jẹ́ kí ló ká gọ́ọ̀mẹ̀ tó máa fọ́ ọ́n? Kí ló fà? Ọ̀yọ́ ìṣe bí ẹni kọ̀ọ̀kan. Ọ̀yọ́ mọ́lá mi ni wá ò jàre. Ọ̀yọ́ ìṣe bí ẹni kọ̀ọ̀kan. Ajíṣe bí Ọ̀yọ́ online television. Ọ̀yọ́ ìṣe bí ẹni kọ̀ọ̀kan. Ìròyìn àsìkò tó kójú owó. Ọ̀yọ́ ìṣe bí ẹni kọ̀ọ̀kan. Àṣà pípẹ́ lárugẹ ń bẹ lọ́dọ̀ àwa. Ọ̀yọ́ ìṣe bí ẹni kọ̀ọ̀kan. Ohun tó ń ṣẹlẹ̀ káàkiri ìlú.
àti ṣe bí Ọ̀yọ́ là ń rí, Ọ̀yọ́ ò ní ṣe bí